ẹni tí akéde èèyàn tó bá mọ ààrẹ Almaroof ẹjọ bá mi tag wọn sí fídíò yìí àwọn ni akéde dídì fẹ́ ṣe fídíò yìí fún torí mo gbọ́nu fídíò wọn ẹni tí akéde ẹjẹ àjọ lọ wò ó. ẹ bá jọmọlé ìfẹ́ má bínú o wọn lọmọ ọsàn ní kókó yaba àní rí bàbá fín bọ bàbá láti èdè lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o tẹ ẹ bá fẹ́ ká fàájà a máa fàájà a máa fà á tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan ẹ má pera ẹni olórí ọba mọ́ o bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóòṣà ilẹ̀ gbogbo Yorùbá Aláàfin òní ọba ilẹ̀ Yorùbá mo ní gbogbo voice mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kú yìí ń sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ì ní play lẹ́nìí pọ̀ máa play ní next voice message gbogbo ẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn orí fi mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni mi ò fẹ́ play voice òun àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà níbí a máa ní ṣe kó bàjẹ́ bọ̀ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára tó ń dí wa lọ́wọ́ wọ́n kílèmù olórí ọba ẹ má kílèmù olórí ọba níbi t'Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́nu kó mbẹ̀. ààrẹ Almaroof ní wípé ọmọ ọsàn ní kó pọ́npọ́ báyà Ọọ̀ni ló ń bá wí yẹn o ààrẹ ẹnu yóò gbà. olórí aládé gbogbo ẹnu yóò gbà. ọba ń kí ẹ. èmi ò tó bẹ́ẹ̀ láti bá yín sọ̀rọ̀ o ṣe understand but wọ́n tó pé ọ̀rọ̀ Yorùbá tèmi náà ń sọ ipò àgbà gẹ́sẹ̀ lákéde wà báyìí tí bá ti ń sọ̀rọ̀ ẹni tí ń lẹ Yorùbá àwọn ancestors wa lákéde represent ẹnu yóò gbà á ṣe rí lóòótọ́ ìlú Ọ̀yọ́ ìlú ńlá ni tó jẹ́ pé ìlú kan ẹni a ò lè rí fín ẹja má parọ́ tán ra wa ìlú ńlá kí ìlú kan tó lè gba empire ẹ̀yin tá kéde ẹja fún ní flower Ọ̀yọ́ ò ń ṣe ìlú kékeré Ọ̀yọ́ ìlú ńlá tó bá jẹ́ ìpasẹ̀ Ọ̀yọ́ àwọn ilẹ̀ Yorùbá kan kò ní tàn débi tó wà lẹ́nìí ẹja máa èmi ò ń parọ́ òótọ́ ọ̀rọ̀ lèmi kẹ́ máa ń sọ at the same time bí báyìí sọ̀rọ̀ yẹn mo máa ń try láti put àwọn èèyàn ní place wọn pé má ṣe kọjá ìyá rẹ̀ ikọ́ tí ààrẹ Almaroof mọ̀ ní wípé lóòótọ́ láti máa ń gbọ́nú tàn pé ọmọ máa ń ṣe dáadáa ju bàbá lọ ọmọ máa ń ṣe dáadáa ju bàbá lọ ìyẹn wá mí pé torí ọmọ máa ń ṣe dáadáa ju bàbá lọ ọmọ yẹn wá ju bàbá lọ létà nóòtì. àbí bàbá ò ráyé wa. àbí bàbá ò ráyé wa ó ṣeun jàre. ṣẹ́rí ààrẹ Almaroof ṣẹ́rí èmi máa ń gbé fún ọmọ Ọ̀yọ́ àbí Ìbàdàn pé nínú kọ́ bú èébú wọn ò nága but akéde wa tẹ bá notice akéde òun bú èébú kí ló wà ní làákàyè lákéde wà fta ààrẹ Almaroof ẹ wá bí ẹjájọ wá gbé kíní sí dédé làákàyè. The first Aláàfin àkọ́kọ́ tó jẹ́ bàbá wa Ọ̀rànmíyàn níbo ló ti kọ́kọ́ ṣẹ̀ wá Ilé Ifẹ̀ ni tí bàbá Ọ̀rànmíyàn tó jẹ́ Odùduwà ìkankan sọ wípé Ọ̀kànbí òun lẹ́sẹ̀ wá bí Ọ̀rànmíyàn ìkankan ló sọ bẹ́ẹ̀ but Ọ̀kànbí yẹn ló bí Ọ̀rànmíyàn Odùduwà kẹ̀ ló bí Ọ̀kànbí níbo l'Odùduwà ti ṣẹ̀ wá Ilé Ifẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n má dé o torí ìgbà míì wà tí wọ́n máa ń ṣe rere èèyàn máa lọ máa gá pásọ̀ ọ̀gá ẹ̀ ó tì akéde máa ń tẹ̀ láti pléṣì ibi tó olúkálukú bá wà ní akéde máa sọ bí ọba kan ò lè rí Aláàfin ṣe bí ṣe jẹ́ Rẹ́mọ yìí àìmọye ọba omi tó wà nílẹ̀ Rẹ́mọ yìí tó jẹ́ pé kò lè yájú sí Aláàfin Ọ̀yọ́ èmi fún àmì máa ṣe fídíò nítorí nílẹ̀ Yorùbá a ní procedure tó ti wà ńlẹ̀ káwa tó dé kò sí kí wọ́n gbójú àìná fòjò irọ́ kò sí wájú akéde kò yẹ pé bóyá mùsùlùmí nìkan ọmọ Yorùbá omi tó bá tẹnu àbùkù bá àwọn nǹkan kan procedure kan step kan ẹ máa gbọ́ wótòwótò ẹ máa gbọ́ torí akéde máa wá pẹ̀lú ìmọ̀ ẹ̀yin máa fẹ́ wá pẹ̀lú èébú akéde òkè sí fún èébú èmi ò ń bóyàn. làákàyè làkéde fẹ́ ṣiṣẹ́. ìlàkàyè kí ló wà lórí ẹ̀ lákéde wà after ṣé wàá understand bàbá Ọ̀rànmíyàn tó jẹ́ Odùduwà ó wá láti Ilé Ifẹ̀
Ọ̀rànmíyàn fún ara ẹ̀ tó wáyé pé bí àwọn Benin ará Benin ló tún sọ̀rọ̀ tí ààrẹ Almaroof sọ yìí màá tún rò pé the first son Ọ̀rànmíyàn ló sọ̀rọ̀ last born ṣé mo wí pé nígbà tí Ọ̀rànmíyàn kúrò nílé Ifẹ̀ ó gba ilẹ̀ Benin lọ ó bímọ síbẹ̀ tó bí ọmọ kan tó ń pè ní Ewéka ọwọ́ bí ka ó fi ìyẹn ṣe aṣojú nílẹ̀ Benin kó tó tún gbà na Ọ̀yọ́ lọ gbà tó máa dé Ọ̀yọ́ ṣẹ́rí ìtàn tí mò ń sọ yìí kò gbẹnu mi o torí ọ̀bí mi dá láti sọ̀tàn Ọ̀yọ́ wọn ò bí bàbá tèmi dá but ọ̀rọ̀ ló débẹ̀ ìgbà tó wá débẹ̀ ló tún wá bí Àjàká Ọ̀rànmíyàn ló kọ́kọ́ jẹ́ the first Aláàfin ààrẹ Almaroof ẹja ara tó wájọ gbọ́rọ̀ ìsídèdè làkàyè kí Ọ̀rànmíyàn tó lè fi àpèrè ẹ̀ lẹ̀ lọ́yọ̀ọ́ kó tó ọpọ̀ tó fẹ́ lọ joyè nílé Ifẹ̀ ṣé Ilé Ifẹ̀ wá kéré nìyẹn gbé sídèdè làkàyè ọ̀rọ̀ tákéde máa ń sọ ṣé rí èmi ò ń gbéyàn but ẹja jọ gbọ́rọ̀ yìí yẹ̀ wò báwo ni mo ẹ ṣe sí báwo lè tó báwo ni mo èmi náà ṣe tó ẹja jọ fi jomi tó ọ̀rọ̀ kò yẹ pé bóyá èèyàn fẹ́ gbéyàn fáàtì ní kẹ́ mú wá èmi nígbàgbọ́ wípé even kó jẹ́ pé Ọọ̀ni ìrìṣà ó jẹ́ olóyè lásán nílé Ifẹ̀ for the fact wípé gbogbo ìlú ibi tó dẹ̀ ń pè ní Yorùbá ń sìn ọ̀dọ́ náà Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Yorùbá o Ìjẹ̀bú ò ń ṣe Yorùbá but àti wá generalize orúkọ yẹn sí everybody by bí gbogbo ìlú tó ń pè ní Yorùbá lénìí Ilé Ifẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ wá adẹ̀wá nígbàgbọ́ wípé olóyè ibìkan ọba bòmí ni kó jẹ̀jẹ̀ pé Ọọ̀ni ìrìṣà àpèrò òrìṣà ó wọlé de èèyàn kan bẹ̀ ni kò ń ṣẹgbẹ́ ọba bòmí ilẹ̀ Yorùbá ẹja jọ gbé Ọọ̀ni ìrìṣà olórí adé gbogbo. àbí ìkan táàrí Almaroof ń sọ fún wa sí pé tọ́ba tí Aláàfin Ọ̀yọ́ bá lọ síbi kan ká máa sọ pé tọ́ba sọ pé Aláàfin Ọ̀yọ́ ká máa pé olórí ọba aládé gbogbo tọ́ba pé yẹn lẹ̀ ń jowú mo mọ̀ pé gbogbo ọmọ Ọ̀yọ́ ò ṣe bẹ́ẹ̀ ọmọ Ọ̀yọ́ wọn ní làákàyè wọn ná ọpọlọ you understand so mo máa follow yín before kéèmì gọ́sẹ̀ tó bẹ̀rẹ̀ akéde ni mo ti ń gbà ààrẹ Almaroof ó máa ń dùn mí at times àwọn èèyàn tí wọ́n máa look up to kọ́ máa sọ àwọn nǹkan tó yẹ kó tọ̀nà bàbá ẹ ṣàtúnṣe mi ò tó correct yín o èmi kò pè é ṣàkíyèsí pé nǹkan yìí kò yẹ kẹ́ sọ even Yorùbá máa sọ wípé tí wọn ò bí ọmọdá kó máa wo fùrọ̀ bàbá ẹ̀ ibi tá a bá tẹ̀ pé lórí àfin. ibi tó bá ti pè lórí wọn fi ń tẹ̀lé ní Yorùbá sọ ẹyẹ tó lóòótọ́ ilẹ̀ Ọ̀yọ́ prosper ó prosper yẹn wá sọ wípé ó wá ju Ilé Ifẹ̀ lọ ààrẹ Almaroof ire o. Kéde Oòduà.